Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ogun wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà ìgbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn. Fásíkúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú. Fàyà kùn rẹ̀ la fi ń ṣe tiwa. Ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé, èyí tó ní ká ló ládẹ̀ ń lò. Ọba ńlá ń dákun máa jẹ́ ká ṣiṣẹ́, ọba tó rí gbogbo ẹ̀dá ta ò rí. Ìwọ lọ́ba tá ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. À ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́, à ń bẹ̀ ọ́ gbóhùn wa. Torí lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó fàyà kùn Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn ọ̀nà mi gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́. Àwọn tá a fi ṣẹ́ mi náà, àwọn nìkan náà ń jẹ. Wọ́n fàyà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ẹni mọ̀nà ni mọ̀nà. Ẹni tí ò lágàn kò lè mọye tán tágàn bó bá dọ̀jà ṣe ti gbọ́. Ẹni tí kò mọ ìwúra o bó bá rí wúra àsọdà. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tẹ́ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mo kí ọkùnrin nínú wa, mo kí obìnrin. Tó bá jẹ́ pé àárọ̀ ni àwa, mo kí gbogbo ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni àwa, mo kí gbogbo ẹ káàsán. Tó bá jẹ́ pé alẹ́ ni àwa, mo kí gbogbo wa ẹ káalẹ́. Orúkọ mi náà ni Dr. Olatiboye tí ayé mọ̀ sí ìwé ń jẹ́. Lórí ètò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, a máa ń sọ̀rọ̀ nípa ìtumọ̀ àlá, a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà, a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àti egbò láwọn nǹkan kéékèèké tí yóò máa jẹ́ àǹfààní fún gbogbo wa. A máa ń sọ̀rọ̀ yìí níbí báyìí. Àwa nílé sọ mọ́, Ọlọ́run fi ṣe mí, wọ́n fi ṣe ẹ̀yin olólùfẹ́ wa. Àyìn lè gbọ́ mọ́, àyìn lè wù wá mọ́. Ọlọ́run jẹ́ kó kàn wá. Èyí tí a sọ tà ní sọ mi mọ́, Ọlọ́run jẹ́ ká bá wọn sọ. Èyí tí a sì gbọ́ tà ní gbọ́ mi mọ́, Ọlọ́run jẹ́ kí a bá wọn gbọ́. Láṣẹ Èdùmàrè. Ẹ rí nǹkan tí mo mú wá fún wa ní òní. Òun náà ni apàrọ̀ ọ̀fà alásopọ̀. Apàrọ̀ ọ̀fà alásopọ̀ ni mo mú wá fún wa ní òní. Tí mo bá ní kí n máa ṣàlàyé mínì alásopọ̀, nǹkan tí yóò jinú díẹ̀ ni. Bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ pé apàrọ̀ ọ̀fà ara. Apàrọ̀ ọ̀fà ara. Ọ̀fà tí mo fẹ́ ṣàlàyé yìí, ọ̀fà tó ní agbára ni. Ayé ò ní ta mí lọ́fà tọmọtọmọ taratara tẹbítẹbí taratara o. Tí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá, ayé ò ní ta wá lọ́fà burúkú, wọn ní ta wá lọ́fà orúkọ. Ọ̀fà tí wọ́n tàyàn tí wọ́n ràn yàn sọ́run àpòpàdé Ọlọ́run fi ta ẹnì kọ̀ọ̀kan wa. Àmọ́ kó tó di pé mo mú iṣẹ́ Eleyi wá, mo fẹ́ ṣàlàyé kinní kan fún àwa tí a bá ní interest fún ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ṣe tàbí tẹ́ bá mọ̀. Ìwòsàn ẹ wà. Wọ́n ní ká tú àṣírí nǹkan tó ń ṣe wá. Tí a bá tú àṣírí nǹkan tó ń ṣe wá, òun la máa rí solution. Bí èèyàn bá jẹ́ nìkan tó jẹ́ pé ó kàn pa mọ́ra, kò sí bó ṣe fẹ́ rí solution o. Òun náà ni ìpá. Ọlọ́run fi kàn wá o. Pàápàá jùlọ àwọn ọkùnrin. Ẹlòmíì believe pé kò sí solution. Ìwòsàn ìpá wà pẹ̀lú àṣẹ Ọlọ́run tí yóò jó dànù. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ní fi nǹkan burúkú kàn mí, kò ní fi kàn ọmọ mi, kò ní fi kàn aya mi, kò ní fi nǹkan burúkú kan ẹ̀yin obìnrin náà o.
nítorí pé kò sí obìnrin tó máa ń súpa, ọkùnrin náà ló máa ń súpa. Kàkà tí tóbìnrin náà ni fibroid, èyí tí a mọ̀ sí fibroid. Ọlọ́run fi nǹkan burúkú kó má fi kàn wá. Ìwòsàn ìpá wà. Ẹni tó bá ní pé bóyá ẹtún mọ ẹni tó ní láti tọ́jú ẹ̀, ẹ lè kàn sí mi lórí WhatsApp number mi tó ń display 09053322747 09053322747. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo ẹ̀ wá kò sí bó ṣe lè pẹ́ tó lára, gbogbo ẹ̀ á wálẹ̀ lágbára Ọlọ́run, á wà normal, á wà accurate. Ìpá kò ṣe gbogbo ìpá ló máa ń wá naturally. Ẹlòmíì ìyàwó ló bá sùn, mọ́gùn oníbomubomu yẹn ni wọ́n ṣe fún. Mọ́gùn oníbomubomu ó ti lu lára obìnrin. Béèyàn bá lè lu mọ́gùn oníbomubomu lára obìnrin, ó máa nípa. Eléyìí orí ó bá sùn, eléyìí orí ó bá sùn, eléyìí orí ó bá sùn. Mọ́gùn oníbomubomu ó wà. Bí wọ́n bá lè fi sí obìnrin ńlá tí orú ọkùnrin bẹ́ẹ̀ bá lè ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin náà, kò sí àní-àní, ó máa ní automatically ìpá ó máa ní. Bẹ́ẹ̀ ni. So Ọlọ́run ní fi nǹkan burúkú kó fi kàn wá láṣẹ Èdùmàrè. Òun ló máa fi ń jẹ́ pé ìjẹ́ ọkùnrin, ẹ jẹ́ ká máa gbìyànjú dáadáa. À ń wá oògùn owó, à ń wá oògùn burúkú, òun kọ́ ni ìgbìyànjú o. Àwọn ìgbìyànjú pọ̀, ẹ má bà tèmi jẹ́, ara ìgbìyànjú ni. Káyé má rí wa mú, ara ìgbìyànjú ni. Ẹlòmíì orí pé ó sì ń wá oògùn owó náà ló wá títí ilé ayé ẹ̀ fi bàjẹ́. Wọ́n lẹ́mi gígùn ní ń sànyà. Tẹ́mi ẹ bá gùn, nǹkan tó lérò pé o lè dé tó lè ṣe, ó sì lè ṣe kó tó lọ. Wàláì. Àwọn business àdé tí wọ́n ti pọ̀ ń ta, mo sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ tó bá yá. Àmọ́ still náà oògùn owó náà ni wọ́n ń wá náà ni. Ẹlòmíì believe pé tó bá ti ṣògùn owó lè make it láyé. Ẹlòmíì believe pé tó bá ti rí oṣó lẹ̀, o lè make it láyé. Mentality ó ti wá wà nínú ọpọlọ wa, pàápàá jù lọ nílẹ̀ Yorùbá. Ìwọ tó tirẹ̀ mọ́nú ilé tó ń ṣe yálà tí sórí àjà ni owó ti wá bọ́lẹ̀ ni. Tó bá gbọ́ nǹkan tó bọ́lẹ̀ lórí àjà bí nínú kójó ló ń gbò, tàbí òkété tó ń bára wọn jà lórí àjà ló já sí ìbọ́lẹ̀ o. Tó bá ṣe yálà tí jáde sọ̀rọ̀ rẹ̀. Ẹlòmíì believe pé tó bá lo iṣẹ́ kan, òun gbọ́dọ̀ rí owó díẹ̀. Mo ti máa ń sọ àwọn ọ̀rọ̀ yẹn. Àwọn iṣẹ́ kan àti pé tẹ́ bá lò, àdíẹ̀ ló máa gbé wá, ó máa síyè yín. Àwọn ìyọnu àgbà kan wà bẹ́ẹ̀, ẹ̀bẹ̀ àwọn àgbà kan wà bẹ́ẹ̀, ìmùlẹ̀ àwọn àgbà kan wà bẹ́ẹ̀. Tó bá lò, á sí brain ẹ kalẹ̀ pé kí ni mo tún lè ṣe pọ̀ mọ́ nǹkan tí mo ń ṣe yìí. Ọ̀rọ̀ pọ̀ lórí yẹn, torí pé most of àwọn ọ̀dọ́ ọ̀sìn, a believe pé tá bá ti lo nǹkan òṣùlẹ̀ owó, a lè tí ì rówó. Bẹ́ẹ̀ kọ́ o. Wàláì bẹ́ẹ̀ kọ́. Òṣùlẹ̀ owó tó dájú láyé jù, òun náà ni iṣẹ́ tó bá mọ̀ o. Wàláì. Òṣùlẹ̀ owó tó dájú jù tí ó mú owó wá gidi fún ẹ nìkan tó bá mọ̀. Mo ń bọ̀ lórí ẹ̀ kò ṣe ni. Mo ń bọ̀ ní orí ẹ̀ lágbára Ọlọ́run. Kí n má gbàgbé ibi tí mò ń lọ. Àpòrò Offa alásopọ̀, òun ni mo mú wá fún wa ní òní. Kí ni à ń pè ní alásopọ̀? Offa kan wà, mi ò fẹ́ fi ara mi ṣe example. Offa burúkú kan wà tí wọ́n bá táyàn. Ó máa ń rìn káàkiri inú ara ni. A máa sọ kódòkódò. Ṣé wá ní kíní kódòkódò tó ń sọ yìí kò wá gbọdọ̀ pàdé ara wọn. Níjọ́ bá ti pàdé ara wọn ẹni tí wọ́n ṣe, ọjọ́ náà ni ó jáde láyé. Ọmọ aráyé ò ní rí ìdíwà o, wọ́n ò ní rí wa mú láṣẹ Èdùmàrè. Kí ni nǹkan tá fẹ́ wá fún iṣẹ́ yìí? Nǹkan tí iṣẹ́ yìí ṣe pọ̀, in tó ń ṣe lára pọ̀, nǹkan tá máa fi ń gbọ́ pọ̀, bẹ́ẹ̀ tí eléyìí ni mo lè ṣàlàyé fún wa. Kí ni nǹkan tá fẹ́ wá? Ẹ jẹ́ ká lọ wá ewé ọparun tó bá pọ̀, ewé ọparun tó bá pọ̀ dáadáa. Ẹ wá jẹ́ ká kó sínú kòkò ká jó, kò látàrí, tó bá dé wù afátàrí sí. Ẹ jẹ́ ká lọ kókúná, ẹ jẹ́ ká bù sínú àdí. Kẹ́ni tó bá nírú nǹkan báyìí kó máa mú, pẹ̀lú àṣẹ Ọlọ́run máa gbé. Ó tó lè máa fi para náà, pẹ̀lú àṣẹ Ọlọ́run máa gbé. Ẹ wọ́rọ́ mi oníjú báyìí lọ. Tó bá dìgbà mí àtọmọ mọ́rọ̀ mi tuntun yàtọ̀ sí ilé ìwà, èmi náà lọ́mọ yín àbúrò olólùfẹ́ yín Dr. tí ọlá ti bóyá ayé mọ̀ sí wọ́n jẹ́. Ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí láti subscribe sórí ètò ìkílẹ̀ kó mọ fún wa ní àǹfààní rẹ̀ nǹkan mi tá ti ṣe àti èyí tá ti ṣe, torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju
èyí tí a ti ṣe lọ. Sorry, èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ ni mo fẹ́ sọ. A ní sì sọ láṣẹ Èdùmàrè. Tó bá dìgbà mìíràn tó mọ ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sí ilé wa tọ̀ ó dàbọ̀.